Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni. Níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV. Fún ẹ̀yin subscriber wa, a sọ pé ẹ ṣé, both new one and the old one. We say thank you very much. Ọwọ́ tẹ́ fi bá wa like, tẹ́ fi bá wa subscribe, tẹ́ fi bá wa share náà, ọwọ́ náà ò ní gbọ́mọ sí. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà. Bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí, mo fi kí ẹ máa bá wa like, ẹ bá wa share, then ẹ bá wa subscribe, ẹ follow wa náà lórí Facebook. Ẹ ṣé, ó yá, ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Ó yá, ẹ wá lọ gbọ́. Mo kí gbogbo ọmọ Ọlọ́run àti àyànfẹ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà. Pàápàá mo kí ọmọ ilẹ̀ káàárọ̀ jíire tí ń ṣẹlẹ̀ Yorùbá ní gbogbo ibi tí a wà ní àgbáyé. Ẹ gbọ́ ohun tí Olúwa tó rán mi sí wa o lónìí on the 3 March 2023. Bó tilẹ̀ jẹ́ pé onírú criticism la máa ń bá pàdé, a ò ní ṣaláìsọ ohùn Olúwa nínú ìran yìí. Nítòótọ́ ọjà irọ́ ni ayé ná lákòókò yìí, bọ̀ lábẹ́ bó ti wù kó rí, ọjà òdodo láyé máa padà ná. Ìmọ́lẹ̀ ìjọ àpọ́sù ti Kristi láyé dẹ̀ máa padà fi ríran. Àní àkótán, there is a difference between prediction and prophecies. Anybody can predict, but prophecy is only for the prophet of the living God. Ẹ tún gbọ́ ohun tí Olúwa rán mi o. Kí n tó sọ ohun tí Olúwa rán mi yìí, ẹ gbọ́ eléyìí o. Ẹni ìránṣẹ́ Ọlọ́run àbí wòlíì tó bá rí ìran búburú tó sì fẹ́ kó ṣẹ, kì í ṣe wòlíì Ọlọ́run o. Ṣùgbọ́n tí wòlíì bá rí ìran búburú tó bá jẹ́ wòlíì Ọlọ́run, tí ẹni pé kó sọ̀nà àbáyọ, kó dẹ̀ jẹ́ ká gbàdúrà without looking of criticism here and there, kí Ọlọ́run bá wa yí ìran búburú yẹn dànù. Number 1, ẹ gbọ́ o, Olúwa sọ wípé ìjọba tuntun tí a yàn yìí, mo rí i pé àtìtúmọ̀ ẹrógbó. Olúwa sọ pé ìjọba tí ọ̀fọ̀ yóò pọ̀ nù rẹ̀ ni o, tí àjálù yóò dẹ̀ pọ̀. Olúwa, kí ni wá ní ọ̀nà àbáyọ? Olúwa sọ fún mi wípé tó bá ti di on 29 of April, tó kún oṣù kan gééré tí ìjọba tó lọ lọ́wọ́ ẹ fẹ́ tẹnubodò, kí gbogbo ọmọ Ọlọ́run kárí ayé kí wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ní Nàìjíríà àti níbi gbogbo tá a bá wà. Ká ṣáà máa praise Ọlọ́run. Ẹlòmíì kó praise Ọlọ́run ní yàrá, kó ṣáà máa praise ẹ̀ títí di May 9 tí wọ́n pààrọ̀ ìjọba yẹn. Olúwa wí pé ọ̀nà àbáyọ ni o, tí wọ́n bá fẹ́ jẹ́ kí ìjọba yẹn kó mú oore àtàánú bá wa láti yí ìran búburú yẹn dànù, pé ká máa yin Ọlọ́run fún odidi oṣù kan tíjọba yẹn bá fẹ́ gorí àléfà. Ní ìmọ̀ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀, ní ìdẹ̀mọ̀ tí yóò ṣẹlẹ̀ before that. Ẹ take note. Ká ṣáà máa yin Ọlọ́run nígbà tó bá kún oṣù kan géré tíjọba yẹn fẹ́ tẹnubodò. That is number 1 solution t'Olúwa sọ fún mi, pé kò sádùá, kò sí kankan, ká ṣáà máa yin Ọlọ́run, ká dẹ̀ máa béèrè fún àánú. That is number 1. Number 2, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́ o. Mo rí ike lẹ́yìn bàbá Ọbásanjọ́. Mo rí ike lẹ́yìn El-Rufai. Mo rí ike lẹ́yìn Emefiele. Mo rí ike lẹ́yìn Ariwola, ìjọba titun, adájọ́ titun tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Mo rí ike ti ẹ̀yìn El-Rufai, ike ẹ̀yìn bàbá Ọbásanjọ́ ó pòórá. Mo rí ti chairman INEC ó pòórá. Mo rí ti Emefiele ó pòórá. Ó wá kun ike lẹ́yìn El-Rufai àti adájọ́ àgbà ní Nàìjíríà. Olúwa, kí ni ìtumọ̀? Olúwa sọ pé àwọn tí mo rí ike tó wà lẹ́yìn wọn
wọ́n fẹ́ kan wàhálà wọ Nàìjíríà pé ṣùgbọ́n ogun àwọn mẹ́ta ṣáájú yẹn ti INEC officer ti Emefiele tí Ọbásanjọ́ pé ó ti ṣẹ́ o ṣùgbọ́n ogun El-Rufai àtàdájọ́ àgbà Nàìjíríà Olúwa ní kò tí ì ṣẹ́ o kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ká bẹ̀rẹ̀ àdúrà o pàápàá nínú ìjọba tó ń bọ̀ lọ́nà. That is number 2. Number 3, Olúwa gbé mi lọ sí Aso Rock ní villa. Mo rí adé àwọn ọba, ìnìkẹ̀rẹ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó wà níwájú villa, òjò sì ń pa. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ adé tójò ń pa àti ìnìkẹ̀rẹ̀ àtọ̀pá wọn? Olúwa sọ pé ìjọba tuntun tí ń bọ̀ lọ́nà yìí. Àwọn bá máa ṣẹ̀sìn, wọ́n á dìtrol ẹlòmíì, wọ́n á useless wọn ò ní ìtumọ̀. Gbogbo ọba Yorùbá ẹ jọ̀ọ́ o, ẹ múra kẹ́ ẹ gbàdúrà o, ìjọba yẹn ò ní mẹ́sìn bá yín o. Another one, ẹ gbọ́ o, mo torí eléyìí fún gómìnà Adeleke ní Ọ̀ṣun. Mo rí i pé ó wà nínú underwear kò wáṣọ. Ó dẹ̀ rìn káàkiri bẹ́ẹ̀ ni tí ń wá nǹkan kan. Lójú kan náà inú rẹ̀ ò dùn pẹ̀lú ìbànújẹ́. Mo béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí yìí? Olúwa ní kí n gbàdúrà dáadáa tó bá lórí ọ̀fẹ́ kó gbọ́ mẹ́sẹ̀gì kó pa àwọn ìránṣẹ́ Ọlọ́run kan gbàdúrà kí ó lè parí ìjọba Ọ̀ṣun ní ayọ̀ àti àlàáfíà o. Bó tó jẹ́ táìmù kan ṣùgbọ́n tó o bá gbàdúrà ó léwu fún o ní tí mo lè sọ nìyẹn. Another one, ẹ má gbàgbé o, mo rí Seyi Makinde ní kóòtù adájọ́ ńlá lẹ́yìn election. Mo rí i pé lẹ́yìn kóòtù yẹn ó mú lógò àsíá Ọ̀yọ́ state dání bọ̀ ìgbà tó máa jáde nínú kóòtù yẹn mi ò rí lógò àsíá yẹn lọ́wọ́ ẹ̀ mọ́. Mo béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí yìí? Ẹni kí ìjọba Ọ̀yọ́ state Olúwa sọ pé kóòtù kì í ṣe election ló fẹ́ ṣe ìdájọ́ wọn pé kóòtù ni wàhálà rẹ̀ wà. Torí eléyìí kí wọ́n gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run Seyi Makinde àtàwọn èèyàn ẹ gbàdúrà o. Mo sọ tòsínbàjò lọ́dún 2 sẹ́yìn. Mo sọ wàhálà tí Èkó kó sí. Mo sọ ní ọdún 2 sẹ́yìn. Mo sọ wàhálà tí Sanwó-Olú kó sí lákòókò yìí. Mo sọ sẹ́yìn bẹ́ẹ̀ lẹ criticize mi o. Mo sọ tòsínbàjò pé kó lọ sí bẹ́ẹ̀rì bàbá Awólọ́wọ̀ gbogbo yín gbọ́ bẹ́ẹ̀ ṣe criticize mi nìyẹn. When it is well èmi máa sọ wọn ọ̀run fún wa o. A gbọ́ o, a gbọ́. Mo rí i pé election Ọ̀yọ́ ewu wà ń bẹ́ẹ̀ kóòtù ló dẹ̀ máa decide ẹ̀ tá a bá kíyèsára. Ẹ take note. Another one, ẹ gbọ́ tí mo tún rí o. Mo rí Tinubu, mo sọ fún Olúwa ṣèbí ó sọ pé Tinubu ò sí nínú ààrẹ Nàìjíríà. Kí ló dé tí ó tún wá dá padà tó wá tún ṣe ààrẹ? Ìwọ Ọlọ́run á lè máa sọ nǹkan 2 mẹ́ta. You are not a God of confusion. Kí ló dé? Ọba àwọn bá sọ pé ní ọdún 3 sẹ́yìn ni mo ti ní kó kéde sí gbogbo Christianity pé àwọn Christianity ti ṣe òun Ọlọ́run àwọn ọmọ ogun. Wọ́n ti fi owó sí ipò wọn Ọlọ́run. Òun dẹ̀ ṣetán láti disgrace wọn. Pé tó bá yá number 1, number 2, number 3, number 4 wọn ò ní sí ní position. Ẹ kọ́lẹ̀. Olúwa sọ pé wọ́n ti fi owó yẹ̀yẹ́ òun, wọ́n ti fi owó lé òun kúrò láàárín wọn. Pé owó làwa Christianity ń sá kì í ṣòwò ọba àwọn ọba mọ́. Ọ̀nà tó ń dẹ̀ máa fi gbà fìyà jẹ wọ́n òun lòún gbé dìde yìí. Kí wọ́n tó bá fẹ́ kí gbogbo wọn tètè padà ní ìsín ká lọ máa bẹ̀bẹ̀ kí gbogbo aká máa bẹ Ọlọ́run. Thank you. Another one, mo rí tébù ńlá níwájú bàbá Buhari. Mo rí bàbá Tinubu ó yí tébù yẹn dànù. Gbogbo ẹrù tó wà lórí ẹ̀ ló yí dànù. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí yìí?
ọba àwọn bá sọ fún mi pé ìjọba Buhari gbogbo ètò tó ṣe ni Tinubu máa yí dà tó máa dojú ẹ̀ délẹ̀ pé wọ́n sì máa bára wọn jà lópin. Ẹ lọ kọ́lẹ̀ kí tí mo wí pé kì í ṣe tébù ni mo rí pé ìjọba rẹ̀ pé ó máa dojú gbogbo ẹ̀ délẹ̀ pé tí mo rí nìyẹn. Ní ìtẹ̀síwájú Olúwa sọ fún mi o, mo rí eléyìí, ẹ má bínú pé mo sọ sí mídíà yìí bí Olúwa ṣe sọ fún mi nìyẹn. Mo rí ìbọn lọ́wọ́ màmá Adeboye Redeem, ó dẹ̀ yìn sí lógo ìjọ Redeem, lógo yẹn fọ́. Olúwa kí ni ìtumọ̀? Ọba àwọn bá ní kí a kéde o, tí a bá rí ohunkóhun tí ó ti ọwọ́ màmá Adeboye bàjẹ́ nínú ìjọ Redeem kó ṣe àtúnṣe o, torí ẹ̀yin ẹ̀ máa léwu fún o. Mi ò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ torí ìkan nínú àwọn ẹ̀yà wa nínú ìgbàgbọ́ ni. Another one, mo rí bàbá, Olúwa gbé mi lọ sí ọ́fíìsì bàbá Olúkọ̀yà, mo rí gbogbo kóòtù àwọn ọmọ Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run, mo rí kóòtù aṣọ ọkùnrin tóbìnrin, ó wà lọ́fíìsì ẹ̀. Kí leléyìí? Mo dẹ̀ rí pé ó tilẹ̀kùn mọ́. Ọba àwọn bá sọ fún mi pé gbogbo ẹnikẹ́ni tó bá la ìjọ MFN kọjá, tó bá là kọjá tó jáde lọ́nà àìtọ́ àbí ó jáde ní ọ̀nà àṣìṣe, kó padà kó lọ sí restitution. Bí bẹ́ẹ̀ kọ́, Olúwa ní wọ́n á jáde nínú ìjọ, kò sí ẹnì kankan nínú wọn tí yóò gbérí. Tí wọ́n bá dẹ̀ tó wá ṣe tán, Olúwa sọ pé wọ́n á tó máa ṣàìsàn wàhálà ńláńlá, àjálù burúkú ló máa jálù wọn. Ó ti dá o. Mo rí pé ó lọ́ọ̀kì gbogbo kóòtù yẹn síbẹ̀. That is another one. Mo ti sọ báyìí pé ọba àwọn bá sọ fún mi wípé ká gbàdúrà lórí July, August, September pé afẹ́fẹ́ àtòjò ọdún yìí ó máa mú ìbànújẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìbàjẹ́ wá, kí Ọlọ́run bá wa yí dànù. Ọlọ́run yóò sì ran àwọn ọmọ Ọlọ́run lọ́wọ́. Finally, mo fẹ́ sọ eléyìí fún àwọn ọmọ Ọlọ́run tí ó ń gàn mí. Mo sọ fún Olúwa pé Olúwa, mo fẹ́ fi àwọn tó ń gàn mí ré nípa mẹ́sẹ̀gì mi. Olúwa sọ wípé mi ò gbọ́dọ̀ fi ẹnìkan kan ré, pé ẹ lọ máa gbàdúrà fún wọn nítorí pé àwa ìránṣẹ́ Ọlọ́run a ti bà iṣẹ́ ọ̀hún jẹ́, ló jẹ́ káwọn èèyàn má ní ìgbàgbọ́ nínú wa. Ọdún 3 t'Olúwa ní kí n fi gbàdúrà fún Nàìjíríà, kí n fi gbàdúrà fún ìjọ Apostle ti Kristi, kí n dẹ̀ fi gbàdúrà fáwọn tó ti kúrò nínú Olúwa. Ó máa pé ní March 21 kí n fi gbà àìwọ̀ ọdún 3 fún Nàìjíríà, CAC àti àwọn tó ti kúrò nínú Olúwa. Ó máa pé ní March 21 lóṣù yìí, ní oṣù yìí. Olúwa sọ fún mi nínú àyàn ọmọ Ọlọ́run tí ẹ̀ sọ̀rọ̀ sí mi nínú ọdún 3 tí mo fi gbà àwẹ̀ fún ìkan 3 yìí. Ìgbéyàwó mi, Ọlọ́run ló jẹ́ kó ní wàhálà. Personal life mi ó ní wàhálà. Relationship and conversation with àwọn èèyàn ó ní wàhálà. But I thank God. A ó dẹ̀ rí Kristi ká torí ikú. Ẹ má gbàgbé eléyìí, mo parí ẹ̀ báyìí. Ọ̀nà 3 la fi ń mọ ọmọ Ọlọ́run. Nǹkan 3 la fi ń mọ ọmọ Ọlọ́run bíi 4. Ohun tá a fi ń mọ̀ pé ènìyàn, ohun tó máa ń sọ pé ènìyàn lélẹ́yìí, bí a ti ń ronú, ojú tá a fi ń wo kan, ọkàn tá a fi ń gba kan. Ọ̀nà 4 la fi ń mọ ọmọ Ọlọ́run. Ìrẹ̀lẹ̀, kí èèyàn sọ̀rọ̀ kó bá ìgbé ayé ẹ̀ mu, àti irú èèyàn tá à ń bá rìn. Mi ì lè sọ ju bẹ́ẹ̀ yẹn lọ fún àwọn tó ń gàn wá. Thank you, God bless you. Èkíní, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó rìn káàkiri àgbáyé. Gbólóhùn àkọ́kọ́ tí mo sọ ni wípé tó bá jẹ́ lóòótọ́ Ọlọ́run rán mi sẹ́, agbára ìṣàkú kò ní wọlé yín. Ìrìnàjò ọdún yìí kò ní pa yín lára. Oore ọ̀fẹ́ láti dé ọ̀run Olúwa yóò yọ̀ǹda. Wàhálà tí ń bẹ lórílẹ̀‐èdè Ọlọ́run yóò pòórá ẹ̀. Ìjì tí ń bẹ lórílẹ̀‐èdè Ọlọ́run yóò pòórá ẹ̀. Mo sọ fún àwọn kan ní ìgbà tó kọjá, mo ní ẹ pẹ̀lẹ́, owó tá ní ká mọ̀ náà mo tún rí lójú ọ̀run ní òru ọ̀gànjọ́. Olúwa ní wá wo ọ̀run,
mo rí mo ní wọ́n á tún padà náwó yìí ní tí mo sọ fún wọn lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn ó ń ṣe báyìí mi ì tún sọ̀rọ̀ o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá mi fọwọ́ọ̀dù mẹ́sẹ̀gì káàkiri gbogbo àwọn àyànfẹ́ ibi ò gbọ́dọ̀ bá wa wàhálà gbọ́dọ̀ bá wa my name remain the same Israel Nasiru Oluwagbemidide my number remain the same 08038030562 àwọn ọmọ ọlọ́run tó náwọn fẹ́ wá rí mi number 4 God Grey Estate Asimolowo Yakoyo bus stop Mowe Ogun State ní every Thursday 6 to 9 a.m. Thank you ẹ gbàdúrà fún mi kọ́lọ́run má jẹ́ kí n pàdánù ayérayé kí n rí Kristi kí n torí ikú kí n má lè rojú ráyè ṣèfẹ́ ara mi. Thank you. It is well with Nigeria.